ẹ̀yẹ tí àwọn bá dúpẹ́ FOLUSO ni o àyà SOLOLA ó ti ṣọdún èyí wá ṣọ̀pọ̀lọpọ̀. Kálẹ̀ ní iyì tó lọ́jọ́ òní o kálẹ̀ ní ẹ̀yẹ tí àwọn bá dúpẹ́ FOLUSO ni o àyà SOLOLA ó ti ṣọdún èyí wá ṣọ̀pọ̀lọpọ̀. Àyà SOLOLA bí o bá wẹ̀yìn wò wà mọ̀ pọ̀ lọ́rùn dára òyàn ọ̀fẹ́ ayọ̀ ló jẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn bá ọdún pẹ́ o ojú rẹ̀ tún rọ́dún ọdọọdún làwọn rorogbo wá fẹ́ wú sí Ọlọ́run ọba. Kálẹ̀ ní iyì tó lọ́jọ́ òní o kálẹ̀ ní ẹ̀yẹ tí àwọn bá dúpẹ́ FOLUSO ni o àyà SOLOLA ó ti ṣọdún èyí wá ṣọ̀pọ̀lọpọ̀. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Ọpẹ́ rẹ̀ kì í ṣòní nìkan. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Ẹ̀dùn ọpẹ́ rẹ̀ ò má nìkan. Títí ayé lọ́pẹ́ rẹ̀. O ò ní rógùn ìkárí sọ. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Yèyé oge wa ṣọpẹ́ dálẹ̀. Títí ayé lọ́pẹ́ rẹ̀. Bí ò sí ṣú kí là bá pè níyàn o bí ò ṣàgbàdo kí là bá máa pè lógì bí ò bá ṣeré nǹkan ọ̀nà àti jàkàrà ti jí nínú ayé bí ò bá sí ìyá báwo là bá ṣe délé ayé o ìyá lọ́lọ́kọ̀ tó wá ọmọ wáyé òrìṣà bí ìyá ò sí rárá rárá ìyá lájàrà tí kì í jẹ́ kéjì ó pa ọmọ. Chief Mrs. Victoria FOLUSO SOLOLA JP máa gbọ́ o abiyamọ rere máa fi gègé lọ́rọ̀ ẹnu mi yèyé oge of Otun-Ekiti àwọn ọmọ rẹ ni wọ́n rán mi wá bí wọ́n ní ọjọ́ àrà ọ̀tọ̀ yìí ló ní jẹ́ òní ọjọ́ ìkẹtàdínlógún oṣù kẹta ọdún 2026 ló pé 70 ọdún géré tó délé ayé. Abiyamọ rere tó lò ní o arẹwà lóbìnrin dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi àwọn ọmọ rẹ ni wọ́n bẹ̀ mí lọ́wẹ̀ àyà SOLOLA o ìwọ ló lò ní adáni ìwáyé ló kọ́ obìnrin sí ọ nínú ayé mi ìyá oníkẹ́ pé ìyá ìbírónkẹ́ ìyá Folúkẹ́ ìyá Fọlárìn ó sì yá kí n wá bá ọ délé Ọ̀tún-Ekiti nílẹ̀ mọ̀bà nílé bàbá àtìyá rẹ bí n bá rẹ̀lẹ̀ àwọn bàbá rẹ ọmọ ẹ̀pà ijó ogbó ìkàrà ṣèjì sínú agbagba tèmi wù kókó ládò èwì ọ̀yọ́kọ̀tọ̀ ọ̀yọ́kù ọmọ Ògúnsọ́lá ọmọ jòóníẹ̀lì bàbá kí mo bá dẹ̀ yà sákàwù lè yẹra òwò ọlọ́mọ ìdọ̀fin ògbólú ọmọ àfihàn mọ́jẹ̀bí ọmọ onílé owó ọmọ àfigbálábò owó ọmọ eríkèdè fìlà ewì kan sàn já ele ọmọ àríyọ̀ wáyì bàbá Ṣọ́ládé ọmọ asáṣọ títí romi oko ọmọ ọ̀ràn lọ́tùn-Ekiti o ọmọ Ọ̀túnmọba ọmọ onírèké àgbẹjọ́ ìrèké ra inú bí oyin mọ́mọ́ ọmọ adépèrè fún yẹ́ọ́dá ọmọ ọmọọba ó sùn sọ́lá ọmọ asùn sọ́lá sùn sọ́rọ̀ ọmọ ọlọ́jà tí kò lọ́dọ̀ gbogbo rẹ̀ ní jẹ́ níṣì ọmọ mo dúró ọwọ́ mi ò tó ṣí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó ṣí ìgbà tí mo dùbúlẹ̀ yẹ kẹ́ni ṣíwọ́ kún mi lẹ́nu ọmọ olóde òkúta ọmọ abẹ́ni lórí lùgbìn ọrùn oyún ni ọmọ ọlọ́jà méjì kan ń jọ lọ́rìn jọ ọmọ wa o ọmọ ẹkùn o
fọkàn sí ìyá ọmọ alómi lẹ́sẹ̀ á lè dé ibi kan tí ìta ń pupa kan mìíràn ń pupa ẹ̀gbọ́rọ̀ dígí ajá lọ́tún o ọmọ olódì àtìlẹ̀ mọ́ ọmọ aṣọ́rò kẹran mọ́jẹ̀ káàgùtàn mọ́jẹ̀ gbójúkùkù làfikọ́ ṣe kọ́ ọmọ ajísùnwọ̀n ajíre ni ajímíjọ́ kété dára bí egbin ọmọ aláèdè àjígbá ọmọ alágbàlá àdéwúre kàn yíyàwó àríṣà òkè jẹ́mìlà kí mẹ́rin bí ìtòlúlé kàn bá dàbí ìtòlúlé àyọ̀ ládì bí tẹ́rẹ̀ ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ ọmọ àpàgbò ṣọ̀ṣẹ̀ ọmú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ akáṣọ sọ́run mi gbàgbọ́ rẹ ni ọmọ aláàgọ́ àjírù gbìrì níṣọ̀ọ́ṣì o kí mo bá dẹ̀ yà sákàwulé ọkọ̀ rẹ ọ̀yà aṣọ́lọ́lá Abẹ́òkúta ní Ẹ̀gbá land mọ bí èlé orí rẹ Ẹ̀gbá mọ̀lí ṣàbí ọmọ gbòǹgbò àkàlà o Ẹ̀gbá mo ṣẹ́yìn orò kí n tó ṣẹ́ tẹ́ eégún mọ́lú Ẹ̀gbá ọmọ orò lọ́tà àwọn gbọ́n ó kọ́mọ rẹ̀ sábẹ́ ewé bàbá tẹ̀yìn gbọ́n wọ́n kọ́mọ tí wọ́n sábẹ́ olúmọ bíbí torí kógun mọ́bà á kó wọ́n lọ ní ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ arídì ògo lójú ogun Ẹ̀gbá méjì wọn kì í jára wọn níyàn bí kan bá pẹ́ báyìí sí èkejì á sì mọ̀ pé bá wà o. Chief Mrs. Victoria FOLUSO SOLOLA JP yèyé oge of Otun-Ekiti wẹ́ ànájà yìí wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́mẹ̀ abá ànájà yìí wàràwàrà o ẹ̀mí rẹ̀ kọ́ ṣàádọ́rin ọdún níbẹ̀ aṣọ pọ̀lọpọ̀ sí nínú ìlera pípé lábẹ́ bó ti wù kọ́ pẹ́ láyé tó wẹ́mẹ̀ amọ̀sàré ọmọ gbẹ̀dẹ̀lérò kókò lábàtà